fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Ètò láti fi mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ojúmọ́ re ni o, ojúmọ́ re ni, ojúmọ́ re ni o, ojúmọ́ re ni, ilẹ̀ tó mọ̀ wá lónìí o, ojúmọ́ re ni, ọ̀nà ṣí ọ̀nà là, ojúmọ́ re ni. Òní ọjọ́ kẹwàá oṣù kọkànlá ọdún 2023, èdè awáwa wálé, àìkú awáwa wálé, ìfọ̀kànbalẹ̀ awáwa wálé, ìgbéga awáwa wálé, ohun gbogbo tá a bá ń tọrọ tá a ń bẹ̀bẹ̀ fún lọ́wọ́ Elédùmarè lónìí ọjọ́ Ẹtì Friday, gbogbo ẹ̀ pátápátá lẹ́lẹ́dùmarè yóò fún wa. Mo wá gbà ládùúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì BGI TV pátápátá wípé Ẹtì ò ní bá gbogbo iṣẹ́ wa, Ẹtì ò ní bá ìdáwọ́lé wa, ohun gbogbo tá a bá ń dáwọ́lé báyìí yóò mọ yọrí sí rere ni láṣẹ Elédùmarè lágbára Ọlọ́run. Adé wẹ́rẹ́wẹ́rẹ́ bèjì alẹ́ lónìí, adé kùtùkùtù bèjì òwúrọ̀, adé pápápá bèjì ìyálẹ̀ta. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì BGI TV bẹ́ẹ̀ ti mọ̀ wá gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ ti mọ̀ wá ní ìkànnì yìí wípé ohun gbogbo bó bá ṣe ń lọ lórí ìkànnì kẹjákèjádò àgbáláyé, pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà, àgàgà jùlọ nínú ilẹ̀ kóòtù òjíire pátápátá, òun náà la máa mú àwọn òròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tá a máa mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan èjèèjì. àtúntì dé lónìí yìí gẹ́gẹ́ bá ṣe máa ṣe. Ẹ mọ̀ wípé lábala báyìí òun náà ni aṣọ àlùbọ́sà, bẹ́ẹ̀ náà ni lábala lè tó wa lórí ojúmọ́ aláyọ̀ láàárọ̀ òní yìí. Ẹlẹ́yìn tí a bá gbọ́ àwọn ìròyìn tó jáde lójú ìwé ìròyìn wa láàárọ̀ òní, àtúndókè lọ́rùn tá a máa pàdé fẹ́rẹ́ tí ó máa fún wa ní ìròyìn nípa ti eré ìdárayá. Ọmọ Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ tèmi, òye nẹ́kan lórúkọ bàbá tó bí lọ́mọ. Olómi ẹgbọ́n làwọn èèyàn ń pè mí, ọmọ ará kíni mímọ̀jú méjì, ọmọ ọdún ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn. Ìṣọ̀lá yẹn náà rèé ti adé láàárọ̀ níyì, Ìṣọ̀lá Akérèfínú ṣọgbọ́n. Ó yá o, ẹ jẹ́ ká tún bẹ̀rẹ̀ nítorí mo ti wọ́ fìlà ròyìn, bẹ́ẹ̀ mo ti wọ bùbá ròyìn, ìdágbádá ròyìn láàárọ̀ yìí. Àmọ́ bí mi ò ṣe dágbádá, ìyẹn ò ní kí n mọ̀ fún yín ní kúlẹ̀kúlẹ̀ ìròyìn tẹ́ ẹ ti mọ ìkànnì BGI TV sí. Ibẹ̀ náà láti máa mú fún yín. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa, lójú òpó Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lójú òpó YouTube Bàbá Gbàgede Ìmọ̀ TV, lójú òpó Instagram Gbàgede Ìmọ̀ _22. Ó yá, ẹ jẹ́ ká jọ darapọ̀ mọ́ àwọn ìkànnì yẹn, kẹ́ ẹ jẹ́ ká máa wà ní kétékété níbẹ̀. Ibi tó bá ti rẹ̀ yín láwọn ibẹ̀ náà ni kẹ́ ẹ ti gbà wọlé síbẹ̀. Ó yẹ jájọ máa wọnú àwọn rẹ̀. Ẹ jẹ́ kọ́kọ́ fún yín láwọn kókó tá a máa náfààní láti pẹ̀kẹ́lù láàárọ̀ níyè tá ò bá gbàgbé látàrí lásìgbò eléyìí tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè olómìnira Nìjẹ̀ lọ́jọ́ kìíní àná. Àwọn tó máa wà ní apá àríwá lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n mà ti ń tigbé bọnú, wọ́n mà ti ń pòun lérò wípé látàrí wípé wọ́n ti ẹnu bodè orílẹ̀‐èdè wa Nàìjíríà pa sáwọn orílẹ̀‐èdè kọ̀ọ̀kan wípé nǹkan ò mà ṣẹ́nu re mọ́ o, wípé gbogbo báwọn ṣe ń rajà bọ̀ báyìí gbogbo ẹ̀ ló ti dábàrú o. Ó wá fún àwọn tí wọ́n ń ṣòwò owó fàyàwọ́, ó wá fún wọn lókun àtagbára sí ni o. Owó fàyàwọ́ ló wá pọ̀ sí jùlọ nínú ìwé ìròyìn Punch, òun náà láti gbé yẹn láàárọ̀ òní yìí. Nínú ìwé ìròyìn Silent Times tá ò bá gbàgbé, ọmọdékùnrin kan eléyìí tí ìyá rẹ̀ lù, tí wọ́n ṣe fọ́nrán fídíò rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sọ òyìnbó sí ìyá rẹ̀ pé mommy be calming down, tó jẹ́ wípé fọ́nrán ọmọdé náà tó lọ káàkiri, pàápàá jùlọ tó déwájú gómìnà ìpínlẹ̀ Èkó, ìyẹn gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olú. Màmá ọmọkùnrin yìí ó mà ti pa ara rẹ̀ o, ó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀.
kí ló fà á, kí ló ṣẹlẹ̀ gangan tí màmá ọmọdé yìí tó fi gbẹ̀mí lẹ́nu rẹ̀. Nínú ìwé ìròyìn Sunday Times òun náà ni a ti rí ìròyìn yìí tó bá ní ń jẹ́ púpọ̀. Ó dà bí n bá kúrò ń bẹ̀ lórí ọ̀rọ̀ àwọn Afẹ́nifẹ́re tí ò bá gbàgbé wípé bí ọ̀rọ̀ àwọn Afẹ́nifẹ́re ó máa pín sọ́nà méjì o. Àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá ó máa ti pín ẹgbẹ́ sọ́nà méjì, ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú wọn lórí ètò ìdájọ́ eléyìí tí wọ́n dájọ́ tó gbé ìdájọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààrẹ ibi tó ọ̀rọ̀ gbédé dúró sí lórí àwọn àgbààgbà méjì yìí nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re Yorùbá. ẹ̀yọ́ ọmọlẹ̀ Yorùbá òye wá gbà o nínú ìwé ìròyìn Guardian òun náà láti máa pẹ̀kẹ́lù láàárọ̀ òní yìí. Bákan náà àwọn ọmọlẹ̀ Yorùbá lókè òkun wọ́n máa ti sọ̀rọ̀ o, wọ́n máa ṣe kìlọ̀ fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìwé ìròyìn The Nation wípé Bọ́lá Ahmed Tinubu etí rẹ̀ mélòó gbìyànjú láti kó gbogbo ìṣẹ́ àtòṣì kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ó ń pọ̀ jù. Inú ìwé ìròyìn The Nation òun náà ni a ti rí yẹn mú láàárọ̀ òní. Ìjọba àpapọ̀ ó ti ṣèkìlọ̀ fún ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti TUC wípé látàrí gbogbo àwọn ìgbésẹ̀ eléyìí tí wọ́n ń gbé yìí bí wọ́n ṣe ń dabarú fífò lókè ọkọ̀ òfurufú ní ìpínlẹ̀ Imo wípé kọ́ lọ sọ́ra wọn o, kọ́ lọ jáwé agbẹjẹmọ́wọ́ o, kọ́ mọ̀ nǹkan tó bá máa ṣe. Ìyẹn dínú ìwé ìròyìn Punch láàárọ̀ níyì. Bákan náà nínú ìwé ìròyìn Vanguard wọ́n máa sọ wípé bí wọ́n bá dá Nnamdi Kanu sílẹ̀ òun náà ni yóò mú ìdẹ̀nù bá orílẹ̀-èdè Nàìjíríà, kò ní sí ìlà ìlò mọ́. ẹ lọ dá Nnamdi Kanu ẹ lọ dá sílẹ̀ o. Àgbáríjọ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn wọ́n ti ṣèkìlọ̀ fún ìjọba ìpínlẹ̀ Ògùn àti ìjọba àpapọ̀ pé ẹjọba ẹ jẹ́ tètè gbọ́, ẹ dá owó iléèwé àwọn ọmọ iléèwé wa ẹ dá padà sí ibi tó wà tẹ́lẹ̀. Ibi tẹ́ ẹ gbé lórí gegere yìí ó ti pọ̀ jù, ó ti pọ̀. Ẹ wo àwọn ọ̀rọ̀ ìyẹn náà la máa náfààní láti máa bẹ̀rẹ̀ sí ní pẹ̀kẹ́lù. ẹ já lọ sókè lọ́hùn tá a bá padà dé ká bẹ̀rẹ̀ sí máa yànnà náà rèé náà. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ̀yin yan wa mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè. BGI TV ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà. Òun náà lẹ ti gbọ́ yẹn pé ọba àlàyé wọ́n ti gbóṣùbà kárí, bẹ́ẹ̀ ni wọ́n sì fi òǹtẹ̀ àṣẹ ẹnu ọba aládé wọ́n ti fi lu ìkànnì BGI TV lójú òpó Facebook wa gbàgede ìmọ̀ with aláwìyé Adébáyọ̀, lójú òpó YouTube nǹkan bàbá gbàgede ìmọ̀ TV, ti Instagram lápá òun yẹn gbàgede ìmọ̀ _22. òun náà ni nínú ìwé ìròyìn Punch láàárọ̀ níyì ibi tí ọ̀nà kọ́kọ́ fẹ́ gbé mi gbà, orílẹ̀-èdè tó jẹ́ orílẹ̀-èdè tí wọ́n ti ń sọ Faransé ní ilẹ̀ adúláwọ̀, orílẹ̀-èdè olómìnira Niger lọ́jọ́ kìíní àná eléyìí tí àwọn ọmọ ológun ilẹ̀ ọ̀hún tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàjọba. èyí náà ló fi mú kí àjọ àgbáríjọ ẹgbẹ́ àwọn orílẹ̀-èdè tí wọ́n pawọ́pọ̀ tí wọ́n ń ṣẹgbẹ́ lórílẹ̀-èdè adúláwọ̀ tí wọ́n fi pàṣẹ wípé kí gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n súnmọ́ orílẹ̀-èdè olómìnira Niger kí wọ́n tẹnubodè wọn pamọ́ wọn láti lè fìyà jẹ wọ́n. ẹ má jà gbàgbé orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà gbérù ìgbésẹ̀ náà tó fi jẹ́ wípé ààrẹ orílẹ̀-èdè wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun gangan náà ni alága eléyìí tó léwájú ìgbìmọ̀ tí ń ṣàkóso ọ̀rọ̀ náà nígbà náà ní ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún 2023. òun náà ni wọ́n pàṣẹ láti ti ẹnubodè eléyìí tó wà lórílẹ̀-èdè wa Nàìjíríà
nàìjíríà mọ́ orílẹ̀-èdè olómìnira Niger. Lára àwọn ìpínlẹ̀ ilé tó súnmọ́ àwọn ẹnubodè náà òun náà ni ẹnubodè ìpínlẹ̀ Katsina, Sokoto, Borno àti ìpínlẹ̀ Zamfara tó jẹ́ apá àríwá lórílẹ̀-èdè wa nàìjíríà, gẹ́gẹ́ bí ìròyìn ti wá fìdí ẹ̀ múlẹ̀ nínú ìwé ìròyìn Punch láàárọ̀ níyè. Látàrí ẹnubodè ilé tí wọ́n ti pa yìí òun náà ni wọ́n sọ wípé ó ti ń dabaru ètò ọrọ̀ ajé àwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí, àti níṣe ló ń jẹ́ kí àwọn ìpínlẹ̀ náà kó máa wọ́ turuturu nílẹ̀ tí wọ́n fi ń rá nílẹ̀. àwọn ọrọ̀ ajé wọn kò lọ bó ṣe jẹ́ kó lọ mọ́. kódà wọ́n ní ó fi wọ́n láàrin bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn nísìnyí wípé ọrọ̀ ajé ọ̀hún kò tẹ̀ dára rárá, wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ bọ̀gìnì eléyìí tí wọ́n máa ń kó ẹrù wọ orílẹ̀-èdè yìí tàbí àwọn tí wọ́n kó ẹrù kúrò lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kó lọ sí orílẹ̀-èdè olómìnira Niger, òun náà ni wọ́n ti wà lórí ìlà fún àìmọye ọjọ́ tó sì ti ń fà á kí àwọn èrò ọjà eléyìí tí wọ́n ń gbé yìí kí ó máa bàjẹ́. àwọn èèyàn tí wọ́n ń kọminú pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní agbègbè ìjọba ìbílẹ̀ Jibia ní ìpínlẹ̀ Katsina, eléyìí tó jẹ́ pé agbègbè eléyìí tó súnmọ́ ẹnubodè yìí gangan òun náà ni o, látàrí táwọn ọmọ ológun tí wọ́n fi dúró wámúwámú tí wọ́n sọ wípé kò ní sí lílọ bíbọ̀ o, àṣẹ látòkè wá òun náà làwọn náà sì ń tẹ̀lé o. wọ́n ti wá sọ wípé gbogbo àwọn nǹkan yìí òun náà ló tún fún àwọn tí wọ́n ṣòwò fàyàwọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lókun àtàgbàrà láti túbọ̀ máa tẹ̀síwájú sí i nínú ìwà láabi eléyìí tí wọ́n wò ní gbogbo ìgbà. wọ́n ti wá ké gbàǹjarè sí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà yìí láti dákun tètè tẹ́wọ́ gbà wọ́n kí wọ́n lè gbà wọ́n lọ́wọ́ nǹkan báyìí, wípé níṣe ní ń fa ọrọ̀ ajé wọn sẹ́yìn o, wípé kò mú wọn lọ síwájú o, kí wọ́n bá wọn ṣí ẹnubodè náà sílẹ̀. ìyẹn jẹ́ nínú ìwé ìròyìn Punch láàárọ̀ níyè. tá ò bá gbàgbé nínú ìwé ìròyìn Silent Times, tá ò bá gbàgbé ní ọdún 2020 ọmọdékùnrin kan wà eléyìí tí wọ́n ní tí wọ́n pe orúkọ rẹ̀ ní Oore Ọ̀fẹ́ Olúwa. òun náà ni ó jẹ́ gbajúgbajà tí àwọn èèyàn sáré mọ̀ lórí ẹ̀rọ alátagbà látàrí bó ṣe ń sunkún tíya rẹ̀ sì ń gbìyànjú àti bá a wí. nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí ní sọ fún mi pé mọ́mí o be calming down, látàrí fọ́nrán be calming down yìí òun náà ló jẹ́ kí ọmọdé yìí kó di gbajúgbajà débi wípé gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó lásìkò náà òun náà ni ó bá pè ó wípé kí wọ́n gbé ọmọdé náà wá o pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n fi lọ kí gómìnà náà. nígbà náà Oore Ọ̀fẹ́ Olúwàyé òun náà ni wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò nígbà náà lásìkò tí ìṣẹ̀lẹ̀ òun náà tó ṣẹlẹ̀ ní kò pẹ́ yìí. òun náà wá ní ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọ ẹni tó jẹ́ ìyá Oore Ọ̀fẹ́ òun ló mà ti gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ o níbí ní gẹ́gẹ́ bí ìròyìn ti fi ìdí ẹ̀ múlẹ̀. wọ́n ní ó gbẹ̀mí lẹ́nu ẹni tó wá jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ìyẹn Nwabuzo òun náà ló sọ wípé wọ́n ti mú ọkọ rẹ̀ tí wà ní àgọ́ ọlọ́pàá báyìí láti lè mọ nǹkan tó ṣẹlẹ̀ gan ní pàtó kí Elédùmarè kó ṣàánú wa. nínú ìwé ìròyìn Guardian báyìí ẹ mọ̀ wípé àwọn àgbà náà ló bọ̀ wípé agboolé wà nínú ìlú kó rí ọmọ tuntun kó mọ ọwọ́ o. ó di dandan kí wọ́n sọ wípé ìyá ọlọ́mọ ẹ̀tún orí yín ṣe ẹ̀tún orí ọmọ yín ṣe àmọ́ nígbà tí àgbà méjì tí wọ́n bá wà nínú ìlú tí ọ̀rọ̀ wọn méjèèjì ò bá ti wáyé ra wọn kọ́ báwo làgbà méjèèjì ọ̀hún yóò ṣe túlù ṣe àbí báwo làgbà méjèèjì ọ̀hún yóò ṣe sọ wípé ẹ̀tún orí ọmọ ṣe. ẹ̀yin ọmọlẹ̀ Yorùbá, ẹ̀yin ọmọlẹ̀ kóòtù òjìrè ẹ máa tún wá gbọ́ ìròyìn yìí o nípa ọ̀rọ̀ Afẹ́nifẹ́re o eléyìí tó ti pín yẹlẹyẹlẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí o. ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdájọ́ eléyìí tí ilé ẹjọ́ gbé kalẹ̀ ní ọjọ́ kìíní àná ìyún lóṣù tó kọjá yìí eléyìí tí wọ́n gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ ẹni tí ó jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ nínú ètò ìdìbò eléyìí tó wáyé ní ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejì ọdún 2023 eléyìí tó gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọlé. òun náà ni wọ́n máa sọ pé ó sì ń fa ìjà
láàrin olóyè Ayọ̀ Adebanjo àti olóyè Reuben Fásọrántì òun náà ni ó mà ti pín wọn sí ọ̀nà yẹ́lẹyẹ̀lẹ níbẹ̀ náà ni wọ́n sọ pé àwọn méjèèjì ni wọ́n ti ń fi èròǹgbà wọn hàn lórí ètò ìdájọ́ náà. wọ́n sọ wípé àwọn ti apá olóyè Adébánjọ nínú àtẹ̀jáde eléyìí táwọn fi ránṣẹ́ síta eléyìí tí Ṣọlá Ebíṣẹ́ní tí ó bọ̀wọ́ lò òun náà ni wọ́n sọ wípé wọ́n fojú wo wípé ó ṣeé ṣe kó ṣe wípé bóyá ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdájọ́ yìí ó dá o àbí kò dá o eléyìí tí wọ́n gbé jáde. ẹ wo ọ̀rọ̀ méjèèjì òun làwọn méjèèjì wá bẹ̀rẹ̀ sí níbẹ̀nu àtẹ́lù tó jẹ́ pé ìkan fa tiẹ̀ lọ́tún bíbá ìkan fa tiẹ̀ lọ́sìn tá ò bá sì gbàgbé ìkan nínú wọn ló máa fara mọ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lásìkò tí wọ́n ṣe ìdìbò nígbà náà sí ipò ààrẹ. àmọ́ o Ọmọlolú eléyìí tó ń ṣojú Fásọrántì òun náà fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ pé ṣẹ́ẹ́rì báyìí bá sọ wípé olóyè Fásọrántì yìí wípé níṣe ní ṣègbèlẹ́yẹ nìkan nígbà tí wọ́n kéde Tinubu gẹ́gẹ́ bí ààrẹ. Fásọrántì yìí ó mà ti kí kú oríire pé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Commander in Chief of Armed Forces òun náà ni ó kí o wípé ó kí kú oríire àti ìjáwé olúborí rẹ̀ nílé ẹjọ́ eléyìí jẹ́ ibi tí ọ̀rọ̀ gbé dúró sí o nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú olóyè Reuben àti olóyè Ayọ̀ Adébánjọ. nínú ìwé ìròyìn The Nation náà ẹ̀yin ọmọ Yorùbá ẹ má tí ì lọ o ẹ tún wá gbọ́ o àwọn kan rèé o tí wọ́n jẹ́ ọmọ aṣojú ilẹ̀ Yorùbá lókè òkun òun náà ni wọ́n pe orúkọ wọn ní the National Association of Yoruba Descendants in North America àwọn ti apá àríwá ilẹ̀ Amẹ́ríkà náà nìyẹn ọmọ àti rọ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti gbìyànjú àti mọ́ ọjà fún ẹ̀tọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí àti iléeṣẹ́ àtòṣì kúrò lórílẹ̀-èdè Nàìjíríà yìí bẹ́ẹ̀ bákan náà wípé kó gbìyànjú àti kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ń bẹ lókè òkun wálé o láti lè wá mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yìí. àwọn ẹgbẹ́ náà wọ́n kí ààrẹ kú oríire wípé ó jáwé olúborí ó sì wọ ipò náà. wọ́n ní bí ó ṣe ń kúrò ní orílẹ̀-èdè Amẹ́ríkà tó ń wá sí orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà ni wọ́n rọ̀ ọ́ wípé kó máa tẹ̀síwájú láti mú iṣẹ́ àtúnṣe kúrò lórílẹ̀-èdè Nàìjíríà yìí. àtẹ̀jáde yìí òun ni ààrẹ ẹgbẹ́ náà Ayọ̀dèjì Fámúyìdé àti akọ̀wé rẹ̀ Rótìmí Kútẹ̀yé òun náà ni wọ́n máa tọwọ́ bọ̀ tó sì dúpẹ́ gidigidi gan lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pé ó gbìyànjú àti jà fún òmìnira ìjọba àwa ara wa láti lè dojúkọ àwọn tí wọ́n jẹ́ ológun èyí tí wọ́n ń gbàjọba tí wọ́n sì ń dúnkokò mọ́ ẹ̀mí àwọn èèyàn pàápàá jùlọ àwọn dúkìá àwọn èèyàn gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n dìbò yàn wọ́n sọ pé àwọn kì í kú oríire. wọ́n wá sọ pé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé àwọn nígbàgbọ́ wípé gbogbo bí nǹkan ń bó ṣe lè lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó ń bọ̀ wá dẹ̀rọ̀ láìpẹ́ láì jìnnà kí gbogbo wa ká kọ̀ ní sùúrù ká sì forí tì í. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ òní yìí ọ̀rọ̀ ti pèsè jẹ́ báyìí o nítorí ó ti gba ibòmíì yọ lọ́jọ́bọ̀ Thursday àná yìí òun ní ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà lọ́mà tí ń kìlọ̀ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ eléyìí tí wọ́n sọ pé àwọn fẹ́ yanṣẹ́ lódì tí wọ́n náà wọ́n fẹ́ yanṣẹ́ lódì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n ti kéde wípé lọ́jọ́ 14 oṣù tá a wà nínú rẹ̀ yìí wípé ìyanṣẹ́lódì onígbogbogbò yóò bẹ̀rẹ̀ látàrí ìkọlù eléyìí tí wọ́n ṣe sí ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ìyẹn Joel Ajero ní ìlú Owerri tó jẹ́ olúùlú ìpínlẹ̀ Imo. ẹni tó wá jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè wa Nàìjíríà yan Festus Keyamo tó jẹ́ agbẹjọ́rò àgbà òun náà ló máa ti sọ̀rọ̀ tó sì ṣe kìlọ̀ fún ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti TUC látàrí ìkọlù eléyìí tí wọ́n ṣe sí Joel Ajero pé kí wọ́n má jẹ́ kó ní ọwọ́ òṣèlú nù o wípé gbogbo nǹkan tí wọ́n ń ṣe eléyìí tí náwó òṣèlú nínú o nítorí bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó bá ẹgbẹ́ òṣìṣẹ́ NLC
kó túká pátápátá o kó má ní ìkankan ṣe pẹ̀lú ẹ̀ mọ́ o wípé ó bá kìlọ̀ fún ọ pé ẹ jáwọ́ nínú gbogbo tẹ́ ń ṣe yìí o tá ò bá sì gbàgbé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NLC òun náà ni wọ́n máa fẹ́ ṣe ìwọ́de kan eléyìí láti lè fi ṣe ìkìlọ̀ fún ìjọba ìpínlẹ̀ Imo eléyìí tí ẹgbẹ́ òṣìṣẹ́ NLC tí wọ́n pa wọ́jọpọ̀ láti ṣe nígbà náà tó sì fi fa nǹkan tí wọ́n gbé irú ìgbésẹ̀ náà lọ́jọ́bọ̀ tọ́ọ̀sì àná òun lẹ́gbẹ́ àwọn òṣìṣẹ́ NLC ọ̀hún ni wọ́n déwọ́ lílọ bíbọ̀ ọkọ̀ òfurufú ní pápákọ̀ òfurufú Owerri Èkó àti Àbújá eléyìí tó fi mú kí àwọn èèyàn tí wọ́n fẹ́ rìnrìn àjò láti pápákọ̀ òfurufú yìí tó fi mú wọn kí wọ́n má náǹfààní àti rìnrìn àjò kódà wọ́n ní àwọn adarí nínú ẹgbẹ́ òṣìṣẹ́ NLC wọ́n lọ sí pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe International Airport débi pé wọ́n díwọ́ lílọ bíbọ̀ ọkọ̀ òfurufú àwọn tí ó jẹ́ kí wọ́n gbéra kúrò níbi tí wọ́n wà wọ́n náǹfààní àti gbéra kúrò ẹni tó wá jẹ́ alákòóso yìí ló wá ń kìlọ̀ fún wọn pé kí wọ́n yọ owó ẹ̀ka ọkọ̀ òfurufú kí wọ́n yọ owó ẹ̀kú ọ̀bẹ o nígbà tó máa ná Joel Ajaero wípé àwọn kọ́lọ̀ wọn ṣáà ná Joel Ajaero kọ́ lọ bá ẹni tí ó ná Joel Ajaero kí wọ́n sì lọ dojúkọ ibẹ̀. Ó dáa nínú ìwé ìròyìn Vanguard báyìí ẹ má jà á gbàgbé pé láti ìgbà tí orílẹ̀-èdè Benin tí wọ́n ti ju olóyè Sunday Igboho Ṣà tí wọ́n ti jù ú sílẹ̀ òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Nnamdi Kanu eléyìí tó jẹ́ ti apá àwọn Ìgbò òun náà làwọn náà ti bẹ̀rẹ̀ sí ní mọ́ pariwo ẹni tó jẹ́ olóyè ńlá kan nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Imo ìyẹn Mekam Mgbewelu òun náà ló ti sọ wípé bí wọ́n bá tú Nnamdi Kanu sílẹ̀ tó jẹ́ olórí àwọn ajàfẹ́tọ̀ọ́ ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra yan IPOB wípé gbogbo hílà ìlò eléyìí tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà yìí yóò wálẹ̀ pátápátá olóyè yìí ló sọ nígbà tó ń bá àwọn akọrin sọ̀rọ̀ lọ́jọ́bọ̀ Thursday oníṣẹ́rí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Nnamdi Kanu ó kọjá ọ̀rọ̀ ìpínlẹ̀ Imo ṣùgbọ́n ohun tó wà ń bẹ̀ ni pé ètò ìdájọ́ eléyìí tó yẹ dáadáa ó ní bó tilẹ̀ jẹ́ pé ilé ẹjọ́ ó ti kéde wípé kí wọ́n dá Nnamdi Kanu kí wọ́n dá sílẹ̀ ṣùgbọ́n wọn ò tí ì dá sílẹ̀ eléyìí sì jẹ́ ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má tẹ̀síwájú àti mọ́ tì í mọ́lẹ̀ o wípé gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀ yìí tí wọ́n bá ju Nnamdi Kanu sílẹ̀ gbogbo hílàhílo eléyìí tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹ rí pé yóò déwọ́ rẹ̀ bí wọ́n ṣe ju olóyè Sunday Igboho sílẹ̀ láti ìgbà tí wọ́n ti ju Sunday Igboho sílẹ̀ àwọn ọmọ Ìgbò àwọn náà mà kọ àwọn náà jáwọ́ o bẹ́ẹ̀ náà làwọn náà pariwo pé ẹ ju Nnamdi Kanu tiwa náà ẹ jù ú sílẹ̀ o bẹ́ẹ̀ bá jù ú sílẹ̀ gbogbo hílàhílo eléyìí tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àdéwọ́lẹ̀ ìyẹn nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ ní òun láti rí yẹn ká. Àgbáríjọ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n pè ní National Association of Nigeria Students èèyàn NAS ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn NAOS ní àná òde òní yìí ló ti kìlọ̀ fún ìjọba àpapọ̀ tí wọ́n sì fún ìjọba ìpínlẹ̀ Ògùn ní ìgbèǹdéke ọjọ́ mẹ́rin gbáko láti lè mú àyípadà bá gbogbo owó gegere eléyìí tí wọ́n gbé sóde owó ilé ẹ̀kọ́ fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn ẹ̀ka akẹ́kọ̀ọ́ òun náà ni wọ́n sọ ìgbèǹdéke yìí nígbà tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Abẹ́òkúta tó jẹ́ olúlo ìpínlẹ̀ Ògùn wípé gbígbówó lórí gegere àwọn ilé ẹ̀kọ́ yìí òun náà ni ó ti mú kí ẹ̀kọ́ kó máa ṣeé ṣe fún wọn kódà ó jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ kí ó máa nira fún wọn láti lọ sí ilé ẹ̀kọ́ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ nọ́ọ̀sì ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn yẹn Francis Adéyanjú òun náà ni ó sọ wípé kò tẹ́ òun lọ́rùn rárá o wípé bí owó ọ̀hún bó ṣe lọ gegere yìí wípé kò tẹ̀ bóyá pé ká ní kò mọ́pọlọ dání ni o nítorí pé kò lọ ní ìdá méjì bíi kó máa lọ nílọ́po ìdá márùn-ún eléyìí tó jẹ́ àwọn ilé ẹ̀kọ́ gíga
tó jẹ́ ti ìpínlẹ̀ Ògùn. Nígbà tí Adéyanjú sọ̀rọ̀ ó ní ṣẹ́ẹ̀dì ọ̀rọ̀ tó ní ṣe wípé àwọn ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ti ju ètò ẹ̀kọ́ sẹ́yìn pé bóyá kí wọ́n mọ lọ ṣe fún ẹgbẹ́ kò rí bẹ́ẹ̀ wípé níṣe ni wọ́n dì mú báyìí tí wọ́n sì gbé owó lé lórí gègèrè. Ó tún wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun amáyédẹrùn eléyìí tó jẹ́ kí wọ́n máa pèsè fún àwọn akẹ́kọ̀ọ́ òun náà ni wọ́n pèsè ti ilé ẹ̀kọ́ náà tó tún sì ń rí bó ṣe jẹ́ kó máa rí o ní pàápàá jùlọ àwọn owó tí wọ́n gbélé gègèrè ó ní ẹjẹ́ àwò àwọn wo ni wọ́n ń lọ sí irú àwọn ilé ẹ̀kọ́ gíga yìí bí ò bá ń ṣe àwọn atẹ́rọ̀fọ̀ dìde àwọn tí ò ní ìkọ̀kan lọ́wọ́ ìpè ṣòro olówó ṣó lè lọ sírú ilé ẹ̀kọ́ yìí nígbà tẹ́ wá mọ̀ pé irú àwọn èèyàn báyìí náà ní wà ní ilé ẹ̀kọ́ yìí kí ló wá dé tó wá jẹ́ pé ẹ̀ ń ṣe irú eléyìí bíi pé ẹ fẹ́ máa ní àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ńlára ni àbí bẹ́ẹ̀ wípé bóyá wọn fẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tàbí àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn kí wọ́n kẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè yìí mọ́ ò ṣe kí ẹ̀kọ́ kó wà fún àwọn ọmọ olówó nìkan ṣo ni ẹ má jò ó níbẹ̀ o òun náà ni ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Ògùn wọ́n mà ti pariwo wọ́n ti sọ̀rọ̀ sókè ẹ dákun ẹ gbà wá ẹ rà wá kalẹ̀ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn látàrí bí wọ́n ṣe gbé owó gegere lórí ìkẹ́kọ̀ọ́ wa ẹ wo inú ìwé ìròyìn Vanguard òun náà ni àti rí yẹn láàárọ̀ níyìí àwọn òròyìn tá náfààní láti pẹ̀kẹ́lù láàárọ̀ òní òun náà nìyẹn òun náà lẹ ti gbọ́ yé ìròyìn lọ́tún àti lọ́sìn ẹ jẹ́ kókó káwò dáadáa ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣèlérí bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe bẹ́ẹ̀ lọmọkan ṣe ó ti ṣe bẹ́ẹ̀ o débi wípé látàrí tàbá gbàgbé pé ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn òun ni wọ́n ṣe ìkọlù sí John Ajaero tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ òṣìṣẹ́ NLC lè tó fi mú débi wípé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti TUC wọ́n wá pawọ́pọ̀ wọ́n ṣèpàdé wọ́n ní àwọn ìgbésẹ̀ méjì kan làwọn máa gbé o ìgbésẹ̀ àkọ́kọ́ ni wípé ní ìpínlẹ̀ Imo àwọn á jẹ́ wípé kọ́jẹ́ kọ́ mọ̀ wípé ẹgbẹ́ òṣìṣẹ́ ni wọ́n àwọn tí wọ́n wà ní ẹ̀ka ìpèsè iná ọba wípé wọ́n á rí wípé wọ́n pa gbogbo náà wọ́n ṣiṣẹ́ àwọn tí wọ́n wà ní ẹ̀ka tí wọ́n wà ní ojú ọ̀nà ọkọ̀ òfurufú kí wọ́n rí wípé wọ́n ṣiṣẹ́ tó bá wá di ọjọ́ 14 oṣù tá a wà nínú rẹ̀ yé ìyanṣẹ́lódì onígbogbogbò wípé àwọn máa bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì onígbogbogbò lórílẹ̀‐èdè Nàìjíríà yé ṣẹ̀wárì wọ́n wá bẹ̀rẹ̀ lánàá ọjọ́bọ̀ Thursday wọ́n jẹ́ kí lílọ bíbọ̀ ọkọ̀ òfurufú kó wà eléyìí ló fi mú kí ẹni tó jẹ́ alákòóso fún ètò ìgbòkègbodò ọkọ̀ òfurufú tó fi sọ̀rọ̀ jáde pé ẹ tẹ̀ dákun ẹ dábọ̀ ṣe bẹ́ẹ̀ ni ẹ bá ń bájà òun náà ló jẹ́ kẹ́ ẹ kojú kọ ó ṣe wá já wa náà lẹ́ ń bájà kò kí ń ṣe apá àwọn ọkọ̀ òfurufú òun náà ni wọ́n mọ̀ ṣẹ̀yìn àwọn tó bá ṣẹ̀yìn òun náà ni kẹ́ ẹ lọ gbájúmọ́ kẹ́ ẹ sì ṣe kí ni o kẹ́ ẹ fèsì wọn kẹ́ ẹ bá wọn jà ìpè lè tẹ́ ẹ ṣe yìí kódà gan ẹ ti ń fẹ́ máa tọwọ́ òṣèlú bọ̀ wípé ó ṣe é ṣe kí ọ̀rọ̀ òṣèlú kó tú ẹgbẹ́ NLC tàbí TUC kó má sí ẹgbẹ́ òṣìṣẹ́ kankan mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yẹ ẹ wo ọ̀rọ̀ rẹ̀ fún ẹ̀yin ará ilé náà ẹ jẹ́ kí a jọ máa gbìyànjú láti jọ dá sí ọ̀rọ̀ yìí. Bákan náà ọ̀rọ̀ tó ṣe ní í ṣe pẹ̀lú àwọn ọmọ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ àgbà ni ẹ jẹ́ ká fi lẹ́yìn àgbà lọ́wọ́ ẹ jẹ́ àfi lẹ́yìn àgbà ẹ̀yìn àgbà ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí ẹ má gbàgbé pé láàrin àwọn àgbààgbà méjì yìí ẹgbẹ́ Afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá ó ti pín sọ́nà méjì kódà ó ti pín sọ́nà yẹlẹyẹlẹ àwọn kan tí wọ́n wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ń lu Ìbàdàn oríṣiríṣi ẹgbẹ́ ọmọ Yorùbá ló wà nílùú Ìbàdàn báyìí nísìnyí orí ẹ wo ó dọwọ́ ẹ̀yin àgbààgbà báyìí ẹ bá wa túnlẹ̀ yìí ṣe ọmọ Yorùbá ẹ bá wa túnlẹ̀ yìí ṣe ẹ bá wa tún ṣe kádẹ̀ wá gbóṣùbà kárí fún ọmọ ilẹ̀ Yorùbá tí wọ́n wà ní apá àríwá ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n bá ààrẹ orílẹ̀-èdè wa sọ̀rọ̀ lórí pé kí ó gbé ìgbésẹ̀ láti jẹ́ kí iṣẹ́ àtòṣe kó tán kúrò lórílẹ̀-èdè Nàìjíríà yìí wọ́n ṣeun púpọ̀ wọ́n tún wá sọ fún ààrẹ pé kí ààrẹ wí wípé òun kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ọmọ Yorùbá tí ń bẹ lókè òkun kí wọ́n wá sórílẹ̀-èdè yìí láti lè wá mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà kí iṣẹ́ àtòṣe kó lè tán pátápátá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà yìí bákan náà mínísítà mẹ́nubà ìròyìn tó ní ṣe pẹ̀lú ọmọdékùnrin Odeọ̀fẹ́ Olúwa ìròyìn bani nínú jẹ́ púpọ̀ nítorí pé nígbà tí fọ́nrán ọmọdé yìí àti ìyá rẹ̀ tí ó gba orí ayélujára kan ní ọdún 2020
kódà ó pani lẹ́rìn ó sì dùnni nínú nítorí pé nígbà tí ìyá rẹ̀ ń bá wí ìyá rẹ̀ wọ́n ṣe fọ́nrán rẹ̀ ó wá ń pè ìyá rẹ̀ pé kí ìyá rẹ̀ kó fara balẹ̀ fóun kó jẹ́ kóun ṣàlàyé kó fara balẹ̀ so mommy be calming down mommy be calming down òun náà ni èèbó tí ọmọ yìí ń fọ̀ fọ́nrán yìí ó wá gborí ayélujára bí ìgbà tí ọmọ yìí ó kábàámọ̀ nǹkan tó ṣe ṣùgbọ́n ìyá rẹ̀ kò fẹ́ gbọ́n tó ń sọ pé ó wá ń sọ fún ìyá rẹ̀ pé màmá mi ẹ farabalẹ̀ fọ́nrán ìgborí ayélujára kan lọ́dún 2020 nígbà náà eléyìí tó fi mú kí gómìnà ìpínlẹ̀ Èkó tí ó fi pe ìyá ọmọdé ìyá àti ọmọdé tó fi gbà wọ́n lálejò ẹni àárín ọ̀sẹ̀ tá a wà yìí ni a gbọ́ wípé ìyá ọmọdé ó gbẹ̀mí lẹ́nu rẹ̀ àmọ́ lọ́wọ́ báyìí àwọn ọlọ́pàá wọ́n ti gbé ọkọ ẹ̀ wọ́n ti ń ṣe ìpòlọ́fún yọ̀yọ̀ pẹ̀lú ẹ̀ láti ṣèwádìí ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú ìyá ọmọdékùnrin yẹn ìyá Oríọ̀fẹ́ bí ìwádìí bá ṣe ń lọ lórí ẹ̀ á tún máa gbọ́ kọ́lọ́mbà wa dáwọ́ bí dúró àìtí ìyanjú ọ̀rọ̀ Mohbad tán òun náà tún ní eléyìí kí ló lè mú kí ìyá ọmọdé yìí kó gbẹ̀mí lẹ́nu rẹ̀ ẹ̀sùn wá gbẹ̀mí lẹ́nu rẹ̀ ni àbí wọ́n gbẹ̀mí lẹ́nu ẹ̀ àwọn ọlọ́pàá wọ́n ti gba iṣẹ́ òun ṣe ẹ má gbàgbé pé bó ṣe ti di ẹni tí gbogbo èèyàn mọ̀ yìí á tún di ẹjọ́ ìjọba fúnra rẹ̀ bí ọ̀rọ̀ Mohbad bó ṣe di ẹjọ́ ìjọba ẹ wo tí a bá dúkìá lọ́hùn ẹ pàdé Fẹ́lẹ́ tí ó máa fún wa ní ìròyìn nípa ti eré ìdárayá ẹ jẹ́ kí mi máa fi lè kí n máa fi dágbére fún yín ní àárọ̀ òní á pàdé láyọ̀ àti àlàáfíà láṣẹ Èdùmàrè lọ́la ó dàbọ̀. lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sí abala tá a pè ní látòrí pápá BGI TV abala kan rèé lórí ètò ojúmọ́ aláyọ̀ kí la máa ń ṣe lábala tá a dúró yìí a máa gbé yín dúràbàyè ṣàlàyé ìròyìn eré ìdárayá fún yín nọ́mọ́nọ́mọ́ kí tí ń má bà dé sí ìgbàgbé olóògùn ṣe ti ṣe eré ìdárayá láàárọ̀ òní ṣíṣe eré ìdárayá lóòrèkóòrè a máa ṣe àgọ́ ara yín láǹfààní táwa gan àmọ̀ pé ó máa ṣe àgọ́ ara wa láǹfààní ẹ gbìyànjú kẹ́ ṣe ẹyọ̀kan láàárọ̀ òní bẹ́ẹ̀ bá ti ṣe eré ìdárayá kan láàárọ̀ òní láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ ejò òdú ni mí mi kì í ṣe ẹ̀mọ̀ fọlọ́kọ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí bàbá débìtà dídúró yìí fẹ́lẹ́ sport làwọn èèyàn pè mí omi ẹ̀kọ́ náà ní í ṣe ó yá ẹ ti mọ̀ bá ti máa ń ṣe wípé ilé láti máa ń kẹ́ṣọ́ ròde grassroots ẹsẹ̀ kòkó láti máa ń tàbàyè lọ sílẹ̀ òkèrè nípa ti àwọn ìròyìn tí wọ́n ti bá wá sóde láàárọ̀ òní ó yá ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní mú wá fún yín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ibi pẹlẹbẹ láti mú ọ̀lẹ́jẹ́ lóníṣe pẹ̀lú ìpalẹ̀mọ́ fún ìdíje kò mẹ́sẹ̀ yọ fún ti ife ẹ̀yẹ àgbáyé World Cup ti ọdún 2026 ẹ ti mọ̀ wípé àwa orílẹ̀-èdè Nàìjíríà àti mọ àwọn tá a fẹ́ kojú a sì máa bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìrìn àjò tiwa nípa ti ìdíje kò mẹ́sẹ̀ yọ nínú oṣù tí a wà yé òun ló dífá fún bí ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles akọ́nimọ̀ọ́gbá wọn ìyẹn Ose Pesero ló ti wá sọ di mímọ̀ báyìí wípé òun ti fi ìwé pe gbogbo àwọn agbábọ́ọ̀lù tí iye wọn tó 23 players fún ti oṣù yìí láti wá kópa níbi ìdíje kò mẹ́sẹ̀yọ tí a máa gbá kojú orílẹ̀-èdè Lesotho àti Zimbabwe ẹni tí ó jẹ́ akọ́nimọ̀ọ́gbà yìí ìyẹn Ose Pesero ló ti fi ìwé pe gbogbo àwọn èèyàn wọ́n dàbí ojú mímọ̀ tí ó máa ti ń fi òwe pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi tá ti rí àwọn aṣọ́lé Maduka Okoye defender ìyẹn aṣọ́lé àbí agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀yìn Kenneth Umeru àti Ọláìná àwọn àárín gbùgbò tí wọ́n jẹ́ pé ojú tá a mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà ni Alex Iwobi Frank Onyeka
Africa. Bákan náà lọ́wọ́ iwájú àrí Moses Simeon Kelechi Iheanacho àti Taiwo Awoniyi ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n mú ọwọ́ iwájú yẹn. Bákan náà Jamie Collins òun náà ṣe bẹ́ẹ̀ ó padà lẹ́yìn ọjọ́ gbọrọ tí ó ti láǹfààní láti kópa fún orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìfarapa tó ní. Ẹnìkan tó wá jẹ́ ojú tuntun tí wọ́n kọ́kọ́ pè tí wọ́n fi ìwé pè nínú ìrìn àjò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá rẹ̀ òun ni ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Nathan Tella òun ni orúkọ agbábọ́ọ̀lù yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìwé pé wọ́n náà àsìkò ti tó wàá bá orílẹ̀-èdè Nàìjíríà dòwò pọ̀ nípa ṣíṣojú fún ikọ̀ Super Eagles ní orí pápá níbi ìdíje kò mẹ́sẹ̀ yọta fẹ́ gbá kojú orílẹ̀-èdè Lesotho àti orílẹ̀-èdè Zimbabwe. Gbogbo wọn náà ni mi àsìkò yẹn ó ti kó mi pápá mọ́ra mi ìbá ní kí n máa dárúkọ gbogbo wọn fún yín ṣùgbọ́n àwọn tó ṣe kókó ni mo ti mú wá ṣáájú wá fún yín látàrí pé ojú wọn la máa ń rí gbogbo gbà tí wọ́n máa ń fi ìwé pè. Ẹ má gbàgbé ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ni yóò máa wáyé lọ́jọ́ 16 oṣù tí a wà yìí ní pápá ìṣeré Godswill Akpabio ní ìlú Uyo ní ìpínlẹ̀ Akwa Ibom lórílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́yìn ọjọ́ mẹ́ta látẹ̀síwájú láti lọ kojú orílẹ̀-èdè Zimbabwe níbi ìdíje kòmẹ́sẹ̀yọ ti ilẹ̀ adúláwọ̀ fún ti ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup ti ọdún 2026. ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ nípa ti ẹsẹ̀ kùkú grassroots. Ẹ jẹ́ ká lọ sí ilẹ̀ òkèrè. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ti mú orí ìwà fún wa lórílẹ̀-èdè Nàìjíríà tó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ní orílẹ̀-èdè Germany. Ta ni mò ń pèrè ẹ̀? Ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Victor Boniface ni o ló ti wá sọ̀rọ̀ wípé ṣe é fẹ́ gbọ́ inú ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen tí òun wà yìí rẹ́gí ṣe rẹ́gí ni o torí pé ikọ̀ agbábọ́ọ̀lù yìí ló dáa fún òun púpọ̀ jù. Ó wá fẹ́ àkọlé oní perfect club ni òun wà látàrí bó ṣe bẹ̀rẹ̀ dáadáa nínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí. Ẹ má gbàgbé pé agbábọ́ọ̀lù yìí ẹni ọdún 22 ló ti gbá góòlù 10 níbi ìfẹsẹ̀wọnsẹ̀ 11. Bákan náà ló ṣe ìrànlọ́wọ́ 6 látìgbà tí ó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen láti inú ikọ̀ Union Saint-Gilloise ní sáà tí ó kọjá. Bákan náà ó ti ṣe bẹ́ẹ̀ ó ti gba àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó dára jù fún oṣù kan nínú ọdún tá a wà yìí nígbà tó gba àmì ẹ̀yẹ tí wọ́n pè ní Rookie Award lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Boniface yìí ló ti ṣe bẹ́ẹ̀ ló ti ń ṣe dáadáa láti mú orí wá fún orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó wọ́n bi léèrè ó sọ di mímọ̀ pé òun nífẹ̀ẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen yìí àti pé wọ́n ṣe rẹ́gí wọ́n bá òun lára mu nípa ti ìrìn àjò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá rẹ̀ látàrí pé wọ́n máa ń ṣe ìdàgbàsókè fún àwọn ọ̀dọ́ agbábọ́ọ̀lù tí wọ́n ní ọjọ́ ọ̀la rere nínú ìrìnàjò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bákan náà ẹ má gbàgbé pé Victor Boniface yìí ló jẹ bẹ́ẹ̀ ló pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù tó mi àwọn jù nínú ìdíje Europa League tí ó wáyé ní sáà tí ó kọjá pẹ̀lú bó ṣe gbá góòlù 6 wọlé. Ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ nípa ti Victor Boniface. Ẹ jẹ́ ká tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ìròyìn ayọ̀ kan ó mà ti fi ojú hàn níta gbangba wọlé àkètò mẹ́nuba ìròyìn ayọ̀ yìí. Ẹ jẹ́ kí sáré máa sọ di mímọ̀ fún yín wípé ǹjẹ́ jẹ́ mọ̀ ẹni tí ó jẹ́ aṣọ́lé nígbà kan rí fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United David Gill ní ẹ̀kọ́ tí ń ṣojú mímú pé ó dàbí pé a ti mọ ibi tó ti fẹ́ lọ ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí aṣọ́lé o lẹ́yìn tí wọ́n fi ọwọ́ òsì júwe ilé fún kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United tí wọ́n fi gbé Andre Onana wọlé látàrí àṣemáṣe tí David Gill ṣe lọ́pọ̀ ìgbà ló jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n kọ́ tí wọ́n lọ fi àparí iṣu hàn wípé àsìkò ti tó finú ikọ̀ wá sílẹ̀. Ṣùgbọ́n ní báyìí látìgbà tí ò ti rí ibi lọ látìgbà tó ti finú kọ agbábọ́ọ̀lù náà sílẹ̀ ẹ̀kọ́ tí wá ṣojú mi pé tó bá di nínú oṣù kínní sáà tó ń bọ̀ lásìkò káràkátà àwọn agbábọ́ọ̀lù wọn ti sọ wípé ọ̀rọ̀ ìdúnàdúrà ó ti ń lọ láàrin òun àti ikọ̀ agbábọ́ọ̀lù Reuben lórílẹ̀‐èdè Spain láti rí pé David Gill yìí ó gbé orí wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí láti máa tẹ̀síwájú nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Betis lórílẹ̀‐èdè Spain. Ẹ má gbàgbé pé agbábọ́ọ̀lù yìí ni wọ́n ti ń sọ di mímọ̀ wípé kò rí ibì kan lọ láti gbà tó ti finú kọ agbábọ́ọ̀lù náà sílẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká dúpẹ́ wípé kò lélẹ̀ àsìkò ti tó fún láti rí inú kọ agbábọ́ọ̀lù kan wọ̀ lọ báyìí. Ó yá ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ nípa ti David Gill. Ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín wípé ìròyìn ayọ̀ lélẹ́yìí tí ó ń dé sí etí ìgbọ́ ẹ wò ó gbogbo ìgbà la máa gbàdúrà wípé gbogbo àwọn
àwọn tó wà nínú akóló àbí àkàtà àwọn ajínigbé ní kí wọ́n máa rí òmìnira gbà láì ní ìpalára, kí wọ́n sì máa darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn láyọ̀ àti àlàáfíà. Gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ìfáàrà yìí ló dífá fún bí ìròyìn kan ṣe jẹyọ lánàá wípé bàbá ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ìyẹn Luis Diaz, bàbá rẹ̀ ni àwọn ajínigbé jí gbé ní nǹkan bí ọjọ́ 12 sẹ́yìn, ṣùgbọ́n ní báyìí bàbá rẹ̀ Luis Manuel Diaz ni wọ́n ti fi lẹ̀ láyọ̀ àti àlàáfíà báyìí pẹ̀lú ìrànlọ́wọ́ iléeṣẹ́ ọmọ ológun àti àwọn ẹ̀ṣọ́ ààbò orílẹ̀-èdè Colombia, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ náà léde wípé lọ́wọ́ yìí bàbá yìí ti gba òmìnira lọ́wọ́ àwọn ajínigbé. Ṣáájú ni wọ́n jí bàbá yìí àti ìyá Luis Diaz ni wọ́n jí wọn gbé lọ́jọ́ 28 oṣù kẹwàá ní ọdún tí a wà yìí, níbi tí wọ́n ti kọjú ìbọn sí wọn tí wọ́n sì kàn àwọn méjèèjì sínú ọkọ̀, ṣùgbọ́n wọ́n padà fi ìyá sílẹ̀, bàbá ni wọ́n kọ̀ láti fi sílẹ̀. Eléyìí ló jẹ́ kí ọmọ rẹ̀ tó fi àròkọ kan ránṣẹ́ sí gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ náà kàn nígbà tó gbá góòlù kan wọlé nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n kojú wọn lópin ọ̀sẹ̀ wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ fún bàbá mi lómìnira. Wọ́n gbọ́ wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀. Àwọn ìjọba ìbílẹ̀ ìjọba orílẹ̀-èdè Colombia wọ́n ṣe ìrànlọ́wọ́ fún Luis Diaz nígbà tí wọ́n fi bàbá rẹ̀ lẹ̀. Àwa sọ di mímọ̀ ní àárọ̀ yìí wípé bàbá Diaz yìí ni àwọn ti gbé kúrò lọ́dọ̀ àwọn ajínigbé pẹ̀lú ẹ̀rọ bí ọkọ̀ òfurufú ti àwọn ọmọ ológun. Wọ́n sì ti lọ gbé lọ sí ibi tí wọ́n ti ń ṣe ìtọ́jú fún. Wọ́n ní tó bá ṣe ìtọ́jú tán fún ni wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n á gbé lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ láti fojú kàn án fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí àwọn ajínigbé náà tí wọ́n jí gbé lọ. Ẹjá ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ ìròyìn ayọ̀ kò ní wọ́n lọ́ọ̀dẹ̀ gbogbo wa. Ẹ jẹ́ ká tẹ̀sọ́ wájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ mọ̀ wípé ìdíje UEFA Champions League ó wáyé láàrin ọ̀sẹ̀ yìí, ó ti wá ó ti lọ. Ó wá ṣe bẹ́ẹ̀ wọ́n mú àwọn agbábọ́ọ̀lù kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ta bíọ́bíọ́ tí wọ́n dá bí ẹdun nàbí òwe láàrin ọ̀sẹ̀ yìí. Lára àwọn agbábọ́ọ̀lù tí wọ́n fi orúkọ wọn léde láti rí Erling Haaland àti agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich Harry Kane. Ẹ má gbàgbé pé àwọn méjèèjì ni wọ́n gbá góòlù méjì wọlé nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n kojú wọn, nígbà tí Bukayo Saka agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ó ṣe bẹ́ẹ̀ òun náà wà lára àwọn ẹni tí UEFA mú tí wọ́n fi léde lánàá lórí ẹ̀rọ ayélujára wọn wípé láàrin ọ̀sẹ̀ yìí àwọn ni wọ́n ṣe dáadáa jùlọ láàrin àwọn akẹgbẹ́ wọn. Tàbá ń sọ̀rọ̀ nípa ti aṣọ́lé tí wọ́n mú, aṣọ́lé láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ní o, Andre Luhin lórúkọ aṣọ́lé yìí tí wọ́n mú wípé ó ṣe dáadáa jù láàrin ọ̀sẹ̀ yìí. Àmì 12 lòun ní. Àwọn defender àwọn adilé mú lẹ́yìn tí wọ́n mú àwọn ní Gọ́gí Viyi ẹni tó wá látinú ikọ̀ agbábọ́ọ̀lù Shakhtar Donetsk, àmì 12 lòun náà ní. Pepe látinú ikọ̀ agbábọ́ọ̀lù Porto, àmì 13 lòun ní. Jose Maria Gimenez látinú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid, àmì 10 ló ní láti wà nínú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù yẹn. Tá bá ń sọ̀rọ̀ nípa àárín gbogbo láti rí Bukayo Saka, àmì 14 14 points ló ní. Mikel Merino látinú ikọ̀ agbábọ́ọ̀lù Real Sociedad, àmì 13 lòun náà ní. Diego Cambacabes láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Copenhagen, òun náà ti wá ó ní àmì 11 lórí gbà. Samuel Lino àti inú agbábọ́ọ̀lù Atletico de Madrid, agbábọ́ọ̀lù yìí àmì 13 lórí láti kóra jọpọ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gbùgbù tí wọ́n ṣe dáadáa jù gẹ́gẹ́ bí àjọ UEFA ti ṣe fi léde pẹ̀lú ní ìbámu ti ìdíje UEFA Champions League tó wà láàrin ọ̀sẹ̀ yìí. Tá bá ń sọ̀rọ̀ nípa ọwọ́ iwájú níbẹ̀ láti rí Harry Kane agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich, òun náà ní àmì 13. Agbábọ́ọ̀lù kan tó wá láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ìyẹn ni Erling Haaland, àmì 14 14 points lòun ní. Àwa sọ̀rọ̀ nípa agbábọ́ọ̀lù kẹta tó ṣe bẹ́ẹ̀ tó dàbí ẹ̀dùn láàrin ọ̀sẹ̀ yìí, Anthony Griezmann látinú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico de Madrid, 14 points ló ní látàrí bóun náà ṣe mi àwọn hat-trick ní oníbẹ̀ta láàrin ọ̀sẹ̀ yìí. Ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ team of the week fún ti ìfẹsẹ̀wọnsẹ̀ UEFA Champions League tó wáyé láàrin ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí àjọ UEFA ti ṣe fi léde. Òun ni mo sọ fún yín yẹn. Ó yá ẹ jẹ́ kí n fún yín lélẹ́yìí kó ṣe ṣe ká máa fi lọ láàárọ̀ òní. Òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ VAR tó ti mú ariwo dání nínú ìdíje
orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì tá bá ń sọ̀rọ̀ nípa EPL òun ni ó ti ṣe bẹ́ẹ̀ ní ariwo rẹ̀ kò tí dá báyìí o. wọ́n ní kàkà kí ẹ̀rọ VAR yìí kó máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn adarí ayò, ó ṣe bẹ́ẹ̀ ó ti ń ṣe ìpalára fún àwọn ikọ̀ agbábọ́ọ̀lù lọ́lọ́kan òjọ̀kan. òun ló jẹ́ kí àwọn èèyàn máa sọ di mímọ̀ pé àtìgbà tí wọ́n ti ṣe ìdásílẹ̀ tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ ẹ̀rọ VAR yìí láti sáà 2019-2020 ní gbogbo ẹ̀ ló ti ń rí bákan, ló ti ń ṣe apá kan jà mọ́. wọ́n ní eléyìí tó tẹ̀ wá ṣe gbọmọgbọmọ jù òun ni ibi tí ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle níbi tí akọ́nimọ̀ọ́gbá wọn ti yarí. ẹ mọ̀ pé VAR ni wọ́n fi àwọ́ọ̀dù goal tí wọ́n fún Newcastle yẹn ni wọ́n fi gbélé wọn lọ́wọ́. Mikel Arteta ló ti wá sọ̀rọ̀ wípé ẹ wò ó a lè máa bá báyìí lọ, VAR ó ti fẹ́ kó bá wa o, ó ti fẹ́ ṣe wa légun ẹ̀yìn tí àwọn ìgbìmọ̀ ìṣàkóso inú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal sì ṣe bẹ́ẹ̀ wọ́n tì í lẹ́yìn kíyẹn tó wáyé. ẹ má gbà wípé nǹkan náà ti ìṣẹ̀lẹ̀ kan náà ti tún wáyé o láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool àti ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham. ẹ mọ̀ wípé VAR yìí òun náà ló yọ góòlù Luis Diaz kúrò tí ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham fi jáwé olúborí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. èyí ló jẹ́ kí gbogbo àwọn èèyàn máa sọ wípé ẹ wò ó níbi tí ọ̀rọ̀ dé dúró yìí kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ VAR yìí, ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ VAR yìí, ó ti fẹ́ kó bá wa o, ó ti fẹ́ ṣe wa légun ẹ̀yìn. àwọn góòlù wa ló ti ń ṣe bẹ́ẹ̀ ló ti kọ ẹ̀yìn wọn sí wa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tá a bá láǹfààní láti kópa. ẹ wò ó níyàn ṣeun, ẹ jẹ́ kí n máa fún yín pé kí n máa sọ fún yín pé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ nínú ìdíje onírúurú lórílẹ̀‐èdè àgbáyé ni wọ́n máa wáyé láàrin ọ̀sẹ̀ tí a wà ní òpin ọ̀sẹ̀ yìí. ẹnu mi àgò òpin ọ̀sẹ̀ yìí ni o, wọ́n á bẹ̀rẹ̀ lánìí lọ́la àti ní ọ̀túnla. ẹ jẹ́ kí n láǹfààní tí bá láǹfààní wọ́n máa bá mi fi hàn yín àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lọ́la. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti inú ìdíje German Bundesliga. Augsburg àti Hoffenheim wọ́n máa kojú ara wọn. Bayern Munich àti Eiden wọ́n máa gbéná wojú ara wọn. agbábọ́ọ̀lù Stuttgart àti Borussia Dortmund àwọn náà yóò ṣe bẹ́ẹ̀ wọ́n máa mú nǹkan lẹ̀. Bochum àti Köln wọ́n máa ṣe bẹ́ẹ̀ máa gbéná wojú ara wọn. yẹn jẹ́ bó ṣe máa jẹ́ lọ́jọ́ àbámẹ́ta lọ́la nínú ìdíje German Bundesliga. ní orílẹ̀-èdè Italy báwo ló ṣe máa jẹ́? Monza àti Torino wọ́n máa gbéná wojú ara wọn. Juventus àti Cagliari wọ́n máa gbéná wojú ara wọn lọ́la. Leeds àti ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan lẹ́yìn tí wọ́n na ikọ̀ PSG tán láàrin ọ̀sẹ̀ ẹni tó kàn tán fẹ́ kojú náà nìyẹn. ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid mo ti bọ́ sí orílẹ̀-èdè Spain nìyẹn o pẹ̀lú Valencia wọ́n máa kojú ara wọn ní alẹ́ ọ̀la. Osasuna àti Las Palmas wọ́n máa gbéná wojú ara wọn. Granada àti Getafe wọ́n á jọ máa mú nǹkan lẹ̀ lọ́la nínú ìdíje La Liga. Almeria àti Real Sociedad wọ́n á máa ṣe bẹ́ẹ̀ kojú ara wọn lọ́la. Rayo Vallecano àti Girona tó ń lé téńté lórí tábìlì ìdíje La Liga wọ́n máa gbéná wojú ara wọn lọ́la. ó wá di nínú ìdíje English Premier League ìyẹn lọ́la báyìí ló ṣe máa lọ. Bournemouth àti Newcastle wọ́n máa gbéná wojú ara wọn. Manchester United àti Luton ẹ jẹ́ ká wò bí yẹn náà ṣe máa rí. ṣe Manchester United wọ́n á gbéra sọ padà lẹ́yìn tí wọ́n jẹgbà lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Copenhagen lópin láàrin ọ̀sẹ̀ yìí. bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Crystal Palace àti Everton ọ̀la ló máa wáyé o láago mẹ́rin ọ̀la náà ni o. aago mẹ́rin ọ̀la lélẹ́yìn náà á wáyé. ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti Burnley wọ́n máa gbéná wojú ara wọn. ẹ̀kọ́ ò tí ì ṣojú mímu bóyá Bukayo Saka á tún láǹfààní láti kópa ńbẹ̀. ẹ jẹ́ ká wò ó bóyá máa wá lọ́la àbí kò ní wá níbi ìdíje English Premier League tí yóò máa wáyé lọ́la láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti Burnley. Wolverhampton àti Tottenham àwọn ló máa ṣíde ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́la níbi ìdíje English Premier League tí yóò máa gbìnàyà lọ́la. ó ti gbìnàyà láti ní lọ ṣùgbọ́n ọ̀la ní gbogbo àwọn ìfẹsẹ̀wọn tó ṣe kọ̀rìnkọ̀rìn máa láǹfààní láti máa wá. ẹ wò ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín àjọṣewọ́ ò ní bàjẹ́. èyí tó bá jẹ́ èyí tẹ́yìn fẹ́ bá wa predict ẹ fi sí abẹ́ comment section yín. ọmọ olólùfẹ́ Chelsea, Barca, Real Madrid, Chelsea, Manchester United ní bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ́ kí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn kó rí lọ́la ẹ bá wa fi ránṣẹ́ sí abẹ́ comment section wa á sì gbóríyìn fún yín gẹ́gẹ́ bí ẹ bá ṣe gbà sí. ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín. òdu ni mímì kì í ṣàìmọ̀fólókò. bákan náà ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀jọ̀kan. ìṣísílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Afenifere nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà máa mọ̀ pé dọ́jà ni èmi tí ń tòótọ́
Pásítọ̀ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Bàbá débi tá a dúró yìí, fẹ́lẹ́ sport làwọn èèyàn pè mí. Ẹ máa ṣeré ìdárayá lóòrèkóòrè kágọ ara yín lè máa rí àǹfààní tó pọ̀ lára eré ìdárayá tẹ́ ẹ bá ṣe. Ẹ ní gbá pẹ́nátì wọ tún yín o, ire kàbìtì. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó gbẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. gbáǹkọ́gbì làwọn ìṣẹ̀lẹ̀ ìgbàdégbà tó tún wáyé báyìí o. ó sì gba kéèyàn ó fi kọ́gbọ́n. ó ti wá tó àsìkò wáyé láti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tí kì í jẹ́ ká pé àgbà níwèrè. ìkànnì BGI TV túbọ̀ ń mú tuntun wá lórí ìṣẹ̀lẹ̀ ńlá. ìṣẹ̀lẹ̀ ńlá lètò tó pọn dandan kí ẹ gbọ́. kí ẹ sì tó jàǹfààní ẹ̀kọ́ tí kì í mú ní jèsí kóòtù ọ̀ràn tàbí lùgbàdé burúkú. pẹ̀lú Alhaji Aláwìyí Adébáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. ìwọ ní ìṣẹ̀lẹ̀ ńlá lọ́wọ́ tàbí ní ìrírí ìṣẹ̀lẹ̀ ńlá tí mú ní kọ àfikọ́gbọ́n. kàn sí iléeṣẹ́ amóhùnmáwòrán BGI TV ní King Thousand Estate ṣẹlẹ̀ bàbá ọlábọ́stọ̀ Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. tàbí kí o pè sórí 0907-948-5035 0907-948-5035. ìṣẹ̀lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ sí yín. ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. àjànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ, tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o. bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀, ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160. fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.